tó dé tó lọ. Pẹ̀lú ọ̀rẹ́ yìí, ọmọọba Bíọ́dún. Ọmọọba Bíọ́dún Philip àtọ́kùn ètò ìlera lọ́rọ̀ lórí Facebook page Ìgbà Ìwáṣẹ̀ àti YouTube. Àdùn Àṣà Yorùbá TV ẹ má bí ṣe ọmọọba Bíọ́dún ìlera lọ́rọ̀ ogún iṣẹ́ ọpọlọ. Ètò tí gbogbo ayé fẹ́ wọn kò sára sí ẹ̀gbọ́n rẹ̀ yìí olólùfẹ́ yìí ẹ̀gbọ́n yìí àbúrò yìí ọmọọba Kẹ́hìndé Bíọ́dún Philip ìbí takata ẹ̀pìtì takata. Kí ṣe atọ́kùn rẹ̀ lórí Facebook page Ìgbà Ìwáṣẹ̀ àti YouTube. Àdùn Àṣà Yorùbá TV kò ṣeéṣe rárá. Ẹ máa wò ó kẹ́sì láǹfààní láti mọ olórí ilé òṣèré orí ìtàgé tàbí olórí àdúgbàdú mẹ́yìn. Ètò yóò ṣe é lọ́wọ́ lórí Facebook page Ìgbà Ìwáṣẹ̀ àti YouTube program Àdùn Àṣà Yorùbá TV. Ẹ máa pe atọ́kùn ètò sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí lẹ́sàn àgbàrẹ̀ fún ìbéèrè kan àbí kejì 090-2017-1999 090-2017-1999. Òun náà sì tún ní WhatsApp number ọmọọba Bíọ́dún Philip. Iṣẹ́ ọpọlọ ìwọ náà kọ́ ọlọ́run ọba mi nínú. Ẹ kú àtàrà gbogbo èyí tí ẹ wò wá ó ní agbára lọ́jọ́ ti tòní. Ẹ wo ampark fún àwọn tó ń lọ sí Amẹ́ríkà, àwọn tó ti ọ̀dà fún product. Ẹ rí wípé a sọ̀rọ̀ a ní báàgì wa ó wà fún títà o wípé à ń ta báàgì pé nínú báàgì yìí ó pé ẹ máa bá ìwé níbẹ̀. Àwọn èèyàn wá rò wípé ẹ̀jẹ̀ kó lè kúrò. Àwọn èèyàn wá rò wípé páálí lágbé báàgì yìí lásán ń la ń sọ ń nìyí o nǹkan tá ń sọ ń ní báàgì yìí ń la ń sọ o báàgì yìí ń làwọn product ó ní gbogbo àwọn product ń ló ṣe kí ni ń ló wà ń bẹ́ o ó ní gbogbo àwọn product táwa sọ yìí ń ló wà ń ní ẹ ti rí báyìí Lawafin hypacini ìwé yẹn náà ní ìwé ní tí gbogbo péjì lẹ kàn báyìí papọ̀ báyìí ó ní ìwé ní ìwé ṣe kí ni ìwé ti wà ń bẹ̀ eléyìí Èkó ló ń lọ Èkó lélẹ́yìí ń lọ Èkó tó yẹ mo fi sọ pé ìwọ tó ò bá tí ọ̀dà ìwọ náà lọ ọ̀dà fún tiẹ̀ ó ní ìwé ti wà ń bẹ̀ báyìí ó ní Lawafin ti wà ń bẹ̀ hypacini ti wà ń bẹ̀ Lawafin ti wà ń bẹ̀ Lawafin náà ti wà nú ẹ o ó ní ẹni yẹn ní ń bolo lọ ná my two ló ń lọ ibi tó ń lọ tó ju my two lọ o ṣùgbọ́n my two ni ó ti drop láti my two òun láti máa send ẹ̀ síbi tí ó ń lọ kí ló yẹ ká máa ṣe lẹ́yìn wípé mo sọ fún yín ẹjẹ́ ń jókòó ó dà pé ká mi lára ni ó dà pé ká mi lára ó ní ẹjẹ́ ń gbélé kúrò báyìí ó ní my two ló ń lọ my two ló ń lọ kí ló yẹ kí n máa sọ gbogbo eléyìí ni wípé torí ẹ̀yin èèyàn tí a ń bá sọ̀rọ̀ tẹ́ a sọ fún yín aláǹṣe promo à ń ṣe promo lọ́wọ́ ni ẹ bá wọ́n òwe yìí ẹ bá ń kọ́ àwọn òwe yìí bá ń káwọn òwe yìí bá ń káwọn òwe yìí bá ń gbé Lawafin yẹn bá ń gbé ó ní Lawafin ní bá ń gbé hypacini yẹn hypacini bá ń gbé nílá náà bá ń gbé hypacini ńlá ń bọ̀ hypacini ńlá ó ní bó ṣe wà yìí àwọn èèyàn ti ọ́dà fún Amẹ́ríkà ló ń lọ bá a ṣe parí program làwọn èèyàn ti ọ́dà Amẹ́ríkà ló ń lọ ìwọ tó wọ́n wà Nàìjíríà àwọn tó wà l'Amẹ́ríkà àwọn ò ra báàgì tiwọn òun nìkan tí wọ́n ra pack òun ni wọ́n rà torí ẹlòmíà sọ pé kí ni òun ni àwọn one stone sórí inú rẹ̀ one stone ló wà nínú bí àti rí báyìí páàkì ló wà níbẹ̀ àti páàkì mo kàn wó wípé kò ní dá ká fi hàn gbogbo ọmọ Nàìjíríà ó ní ìwọ tó tí ọ̀dà fún tí ìwọ náà ọ̀dà fún ó ná èrò 2017-1999 ó tí wàá ọ̀dà tí wọ́n náà fi ọ̀dà mo bẹ́ẹ̀ sọ fún yín pé nínú báàgì ìwé ó wà ń bẹ̀ díìskì ó ṣe kí ni ó wà nú ẹ̀ ó wà nínú báàgì kan ìwọ náà máa ọ̀dà fún tiẹ̀ ó ná èrò
1999 ó ní wọn náà fi lè ṣe kí ni wọn lọ fi lè order fún product yẹn. Àṣùbọ́bí àṣà prógámù yìí ẹ wá gbọ́ nípa ìlera lọ́rọ̀ ìlera ṣe pàtàkì lóòótọ́. Mo béèrè kan lánàá ẹ gbọ́ kí ni wọ́n ń pè lọ́kùnrin. Ẹ̀mí ò gbọ́ kí ni wọ́n ń pè ní ọkùnrin kí lọ́kùnrin kì í ṣe pé kí ni wọ́n ń pè lóbìnrin o. Ẹlòmíà sọ wípé ká kọ́lé ogún kára mọ́tò ń lọ́kùnrin rárá o. Kí ló jẹ́ kí n mọ̀ ó ní wípé èèyàn kan pè mí láti Amẹ́ríkà ó ní ọmọọba ó ní kò ní bàjẹ́ fún yín wípé àwọn product ẹ polówó yìí ó ló jẹ́ kó o mọ̀ ohun tí wọ́n pè ní ọkùnrin. Mo ní kí ló dé ó ní ọmọọba ó ní òun fẹ́ bẹ́ẹ̀dì òun adọ́dọ̀ obìnrin òun rò pé ó ṣe firaga pé ọmọ Nàìjíríà lòun wípé ó fẹ́ bẹ́ẹ̀dì kí ni wọ́n pè pé bẹ́ẹ̀dì wípé ó fẹ́ bá obìnrin sùn. Ẹ má bínú ètò wa ló gbàgbé pé ó fẹ́ bóbìnrin sùn òun wá dọ́dọ̀ obìnrin òun kàn sáré ta dọwọ́ ńlẹ̀ ni bóbìnrin wa ní sọ́kùnrin ni wọ́n yìí. Bó wá rò pé kí ni wọ́n pè lọ́kùnrin gangan pé kì í pé òun fún obìnrin yẹn fún ní owó wípé obìnrin yẹn ó kàn ó wọ̀ṣẹ̀ pé wọ̀ṣẹ̀ léun lórí pé bó ti wá wọ́ọ̀sẹ̀ lóun lórí pé wọ́n rò pé kí lórí tí lágbájá fi wọ́ọ̀sẹ̀ lóun lórí òun fún ní ṣé $40,000 òun lòun fún pé ó ń bo ẹnìyẹn lówó lọ́wọ́ wípé wá wọ́ọ̀sẹ̀ wá dowó sí i lára wípé wá ní ìwọ yìí ò sọkùnrin. Ẹ gbọ́ kí wá lọkùnrin Jagunlabi gẹ́gẹ́ náà ń pè lọ́kùnrin. Jagunlabi tó fi tàtẹ̀kẹ́lẹ̀ ọmọ gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ tíyàwó ẹ̀ tí òfin ní níyàwó yàwó tó ọba lè tàtẹ̀kẹ́lẹ̀ tí kìíní ẹ̀rọ lè ṣe dáadáa. Ìwọ tó wà lóyìnbó ìwọ tó wà Nàìjíríà àgàgà wọn tó wà Nàìjíríà ọkùnrin tí ọba lè tàtẹ̀kẹ́lẹ̀ èsì ò nǹkan sí ọ́. Àwọn pírọ́tà wa ń tà kì í ṣe ọ̀rọ̀ pé káwá lò ó kó wá ní kinní kan lọ́jọ́ iwájú rárá o. Yóò fo jẹ̀díjẹ̀dí ara ẹ kí làwọn ń sọ ohun ni mo máa sọ fún pé Lawafin àti Alujo Gangan ìwọ tí nǹkan ọmọkùnrin ẹ tó kéré jọjọ orí ẹ lọ ìwọ tó ò lè tàtẹ̀kẹ́lẹ̀ ìwọ tó ò lè ṣe dáadáa lọ́dún ayé rẹ gbọ́ mi òun sọkùnrin o. Ìwọ tó ò lè dá ìyàwó rẹ ò lè dá dùbúlẹ̀ ò lè kóná sí àdògán ìyàwó rẹ yèsí o ayé rẹ ti da yaláya. Gbọ́ mi kí ló lè lò tó lè lò ní ọ lè lo Lawafin àti Alujo Gangan. Gbọ́ mi báwo lọ sí fẹ́ lò ó tá a jẹ́ kó lè pẹ́ lórí obìnrin tí a lè jẹ́ kó o pẹ́ láti release. Ẹlòmíà wà tó bá ti wọlẹ̀ tó bá ti jack pa yóò ti dàtọwọ́ rẹ̀ lẹ̀. Obìnrin ò fẹ́ nǹkan tó rí bẹ́ẹ̀ yẹn tó bá ti wá ṣe pa tó bá ti dàtọwọ́ ẹ̀ lẹ̀ tóbìnrin ò bá tí kọ́ọ̀mù wà wá mọ̀yàn wà á jẹ̀dí ẹnu ẹ̀gá ẹ̀rọ̀bìnrin ògbẹ̀yìn tẹ́wọ̀ wá ó ká mi lára ni torí tóbìnrin tí ò bá ti release tí ò bá release obìnrin yẹn ò ní fi ẹ́lẹ̀ wà á mọ̀yàn wà á ládìí kí wàá ló lè mú ẹ tó gbé kí wọ́n tó release obìnrin á ti fẹ́ sọ pé àdákùn ó ti rẹ̀ mí ó ní. Eléyìí ti kú wípé ọ̀rọ̀ ẹnu wípé ọmọọba ó dẹnu mọ́ ni ọ̀rọ̀ dẹnu mọ́ kọ́ ìwọ try rẹ̀ wò tó bá try rẹ̀ wò tí ò bá rí bẹ́ẹ̀ tí ò bá ti rí bẹ́ẹ̀ pẹ̀mí lọ́ máa lè. Ó yẹ kí gbogbo wa ó yẹ ká nírú kọ́ọ̀pù ilé àbí ká ní nínú mọ́tò ó ní tó bá ti dìrọ̀lẹ́ irú táìmù yìí mọ́nù lálẹ́ ó ní kọ́ọ̀pù ni tó ti rí ó ní tó ti rí
torí pé ó kàn pákéjì ẹ̀ òun náà fi ṣe báyìí òun náà fi ṣe báyìí tó fi ṣe báyìí ìwọ náà ìyárú kọ́ọ̀pù yìí wá sí báyìí tó bá ti ṣe báyìí òun ní kọ́ọ̀pù ní ọtí rí báyìí bó ti wá rí kọ́ọ̀pù yẹn ìwọ wá gbélé báyìí òun ní ìwọ ti order fún product àlùjọ wà ń bẹ̀ ọwọ́ mú àlùjọ yẹn ọwọ́ ṣe báyìí ó jí pọ̀ dáadáa ọwọ́ tú báyìí ó ní ọtú sínú kọ́ọ̀pù sọpọ̀ ti tú sínú kọ́ọ̀pù try jẹ́ kó jẹ́ méjì ìwọ tó bá máa mú nǹkan jẹ́ kó jẹ́ méjì jẹ́ kó jẹ́ àlùjọ ó ní jẹ́ kó jẹ́ àlùjọ méjì ọtí rí bá àlùjọ méjì wá já Lawafin ọdún pé mo já Lawafin ẹ dákun ẹ̀yin operator ẹ má ẹ̀ka wá Lawafin yìí tí o ẹ dákun o Lawafin tí wọ́n o ẹ má ẹ̀ka wá àti ẹ má ẹ̀ka wá Lawafin tí o blessing ẹ má ẹ̀ka wá Lawafin yìí tí o ọ̀gá ìjọ ẹ dákun ẹ má ẹ̀ka wá Lawafin yìí tí o ó ní sísọ́ọ̀sì ń kọ́ná mo rí sísọ́ọ̀sì yẹn lẹ́ẹ̀kan ẹ ti mú lọ ó ní ẹ wàá já ìlera lọ́rọ̀ ẹ bá nǹkan fìdílé ètò tó tètò lọ pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọọba bí ọdún fìdí ìgbàgbọ́. ẹ yẹ kó gbádùn nǹkan tí mo ń bá wọn ẹ yẹ kó gbádùn nǹkan tí mo ń kọ́ wọn ó ní Lawafin méjì láti jáde ẹ wà dá Lawafin sí ọtí dá Lawafin alákọ̀ọ́kọ́ ọwọ́ dá Lawafin ẹlẹ́ẹ̀kejì wọ́n dá Lawafin ẹlẹ́ẹ̀kejì ìwọ tó o bá ní máàcì mọ́ lò ó tó o bá lọ́mọ tó o fẹ́ fokùn sí ń dì í mọ́ lò ó tiẹ̀ lè lò ó lè lò ó ìgbà tí Jagunlabi bá ń dìde nù ṣòkòtò akíláwá fi rò pọ̀ báyìí ó yẹ ká rò pọ̀ àrí síbí kankan bẹ̀ yẹn ìgbà tí o ṣe ní oúnjẹ ó ní ẹ̀ka ṣe báyìí kọ́ọ̀pù yẹn àti kọ́fà yẹn àti dé ẹ̀ka ṣe báyìí àti dé kọ́ọ̀pù yẹn àti dé àwa ṣe báyìí kọ́ọ̀pù yẹn díẹ̀ ṣiṣẹ́ dáadáa ẹ ti rí pa àti jù pọ̀ bẹ́ẹ̀ yẹn àwa sí ẹ máa ṣe prógámù yìí ẹ jẹ́ ká lómi náà jẹ́ àǹfààní rẹ̀ ẹ jẹ́ ká rí inú rẹ̀ ẹ ti rí báyìí ẹ ti rí bó ṣe rí lẹ́kẹ̀rú nù kí mo pè é lẹ́kẹ̀rú nìyẹn ìwọ tó ń ṣe kan sùn lọ mo máa gbẹlura ìwọ tó ń ṣe kan sùn lọ ìwọ tó lè ṣe dáadáa ìwọ tó lè tàtẹ́kẹ́lẹ̀ ìwọ tí nǹkan ọmọkùnrin ẹ tó kéré jọjọ orí ẹ lọ òun nìyẹn o ọtí bí mo ṣe ṣe lẹ́kẹ̀rú lẹ́wọ̀ yìí tó o bá mú tán yóò wọ ìyá àjà pẹ̀lú jẹ̀díjẹ̀dí lára ẹ ìwọ tí ẹ̀yìn ń ro ìwọ tẹ́yìn ń dùn kì í ṣe wọn nìkan tó oníbà tó ṣe lè lò ó fún ẹ tí ò bá fẹ́ gbá match bóyá ó ní jẹ̀díjẹ̀dí lára bóyá nǹkan ọmọ bóyá nǹkan obìnrin bóyá nǹkan oṣù ẹ ó ṣe ségesège ìwọ náà lè lò báyìí kò sí nǹkan tó máa ṣe ju wípé kó máa gbé fúkẹ́fúkẹ́fúkẹ́fúkẹ́fúkẹ́ mo sọ fún yín ẹ ọ́dà fún báàgì ó wà ẹ ọ́dà gbogbo ẹ wà nínú báàgì yìí ó náírà 2017-1999 ó náírà 2017-1999 ó ní ìwọ ọ́dà fún tó o bá ti ọ́dà fún ti wà ń bíbẹ̀ Lawafin táwọn sọ ní àlùjọ òun ní ṣé a ti rí báyìí àwọn àgbélura tí ẹgbẹ́ mo ti gbé kalẹ̀ màá tún wá tù jí papọ̀ kó mọ̀ sẹ́tù sísàlẹ̀ sàábọ́lọ́gùn ṣe ní o sàábí dọ́kítọ̀ ṣe ní o ṣe kó lè jẹ́ lára rẹ irú by this time wọ́n tọ́ ní lọ́wọ́ ìwọ lò ó kó tó di 6 kó tó náà ti wà láfíà sí sàbí kó tó di 7 yóò ti bẹ̀rẹ̀ ẹsẹ̀
Jagunlabi ó ti dìde wọ́n wo sọ́rí ọdún pé kò dìde sọ́ọ̀tì rí ọdún pé kò dìde ọdún pé kò dìde ìwọ wò jẹ́ kí n lò wọ́n á rí pé Jagunlabi máa dìde máa ti di sójà ilé oṣù ọlọ́pàá àbẹ̀wò kan sọ pé wọ́n bínú ó rèé ẹ bá ń gbé sí káwọ́ bó ṣe rí lójú ó ti dẹkùn ó ti ẹ̀rù èmi tẹ́tẹ́mi tó lòdì ẹ̀rù ń bà mí ó ti rí àwọn agbèrú ra òun o. ẹ jẹ́ kán rí ṣé a ti rí. ètò ń wá sí parí láìpẹ́ o. ṣé a ti rí báwo àti gbẹ̀lú ranu ọmọkùnrin ti dé màá dé kọ́ọ̀pù mi padà. máàcì ló kù báyìí. máàcì ló kù báyìí bí mo ti wà ń bíbí ogun máa bò mí gbogbo sísítẹ́ẹ̀mù ara mi ó máa change ó ní láàrin 10 minutes sísìn Jagunlabi máa dìde torí nǹkan tí mo fi lò ó torí Jagunlabi ìwọ tí nǹkan ọmọkùnrin ẹ tó kéré jọjọ orí ẹ lọ torí ẹ ni ìwọ náà ó dà fún ó ní eléyìí máa tù ló ń lọ lọ́la wọ́n ti ó dà fún ní máa tù ló ń lọ lọ́la mo fọlọ́ pàṣẹ rí ìfẹ́ polówó àwọn ó ní Amẹ́ríkà ló ń lọ bó ṣe wà yìí ó ní Amẹ́ríkà ló ń lọ kí wọ́n ló ń ṣe wọn tí ò lè ọ́dà á tún wá sọ pé tó bá ti rà báàgì wa wàá bá ìwé kan àti kẹsẹ̀tì kan ìwé àbáwá Suleiman Lawal Egbeji Ogbomoso àti kẹsẹ̀tì wọn ẹ̀yin tẹ́ máa ní bàbá sọ̀rọ̀ yẹn tán ọ̀rọ̀ yìí ò parí ó ní ó parí sínú kẹsẹ̀tì àtà kẹsẹ̀tì ọ̀fẹ́ ni àtàwé ọ̀fẹ́ ni ẹ máa bá nú báàgì ni. ẹ gbádùn mi ẹ máa gbánú báàgì ni ìwọ náà ṣe prógrámù yìí ṣí ẹ jẹ́ kẹ́lòmíì jàǹfààní rẹ̀ ìwọ náà ṣí ẹ jẹ́ kẹ́lòmíì ṣe kíni jẹ́ kẹ́lòmíì jàǹfààní rẹ̀ ìwọ náà ọ̀dà fún ní ìsìn tó bá ọ̀dọ̀ lónìí tó bá ṣe wọ́n lónìí láàárọ̀ la yóò dọ̀dún ẹ jẹ́ wàá lóyìnbó kò ní dọ́dọ̀ yín o. wá gbọ́ mi àwọn títí àlùjọ wá lónìí nù tó bá dàárọ̀ ọ̀la á tún mú mi wá fún yín bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́ gbọ́ mi mọ́ sọ wípé nàláì ìwọ try rẹ̀ wò ìwọ tó ti ń lo egbòogi tó ti ń lo àwọn product lórí jẹ̀díjẹ̀dí lórí nǹkan ọmọkùnrin bí nǹkan ọmọkùnrin ó kéré kò jù báyìí lọ ìwọ try rẹ̀ kọ́ àwọn bó ṣe máa rí wàá mọ̀ pé olóríwá adẹ̀sọ́ fún yín adísúláfìn ìwọ tó ti kó nǹkan lára obìnrin ìwọ ní toilet disease àbí fàbí wọn tọ̀ sẹ́rẹ́sẹ́rẹ́ ó ní ẹni apàṣẹ bí wọn ní hypertension ó ní irú àìsàn wo ló ń ṣe wọ mo sọ fún ẹ irú àìsàn tó bá ń ṣe ìwọ complain ìwọ kan sọ pé ọmọ bá o àìsàn báyìí ló ṣe mí o dókítà máa dẹ lóhùn ó náà o 2017-1999 ó náà o 2017-1999 ó náà o 2017-1999 WhatsApp nọ́mbà yẹn náà ni ìwọ kan mẹ́sẹ̀gì lórí rẹ̀ ìwọ ṣàlàyé irú àìsàn wo ló ń ṣe wọ irú àìsàn wo ló ń ṣe ẹ ẹdẹmọ gbàgbé ọba Suleiman Lawal Egbeji Ogbomoso àwọn náà ṣe product yìí ẹ kí wọn orin wọn kan ẹ jẹ́ wà. Egbeji Ogbomoso.
Dr. Suleiman ló ní kí gbogbo yín o. Wọ́n sì kí gbogbo yín lọ kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o. Wọ́n sì kí gbogbo yín lọ kọ̀ọ̀kan. Rọ́sọ̀kà sùn lẹ́yìn tá a máa ṣe òdodo. Ara ríro kò ṣe déédéé. Ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn. Nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ òwò. Nígbà tá a bá ti rí wípé ara wa ṣe bákan ìwọ ọ̀dà fáwọn pírọ́dọ̀tì yìí kì í ṣe ìgbà táìsàn bá ń ṣe ẹ́ nìkan lọ lè máa lo oògùn ìwọ lò ó inú mi ti ń ṣe ẹ jẹ́ ká máa lọ ó náà o 2017-1999 ó náà o 2017-1999 nọ́mbà tẹ̀ fi máa ọ̀dà ó nìyẹn ó ṣe kí ni ó dìgbà kan ó dọjọ́ rẹ̀ ó dàbọ̀.